ADC. Mo kí gbogbo àwọn ọmọ ẹgbẹ́ láti Ward 8 Alabata Ward. Ọdún sẹ́ni tó wà lẹ́gbẹ̀ẹ́ kó ní wàá ṣoríire. Ọdún sẹ́ni tó wà lẹ́gbẹ̀ẹ́ wà ní àbàdàn èmi á ṣoríire. Èmi ò sọ pàtó nítorí bẹ́ẹ̀ sọ pé èmi bí ó ti hàn. Olórí ire náà dán. Mo rò pé gbogbo wa ti lọ gba PVC wa sọ́wọ́ tí a ò gbọdọ̀ fojú parẹ́ ni. Gbogbo apáta láti dìbò yẹn. A dẹ̀ láti dìbò yẹn fún ẹgbẹ́ ADC ẹgbẹ́ wa. Ẹgbẹ́ bọ̀ mí lọ́wọ́ kí n bọ̀ lọ́wọ́. Àjọṣe oríire. Ẹ dìbò yẹn abẹ́ ní dìbò yẹn. Gbogbo ẹ̀yin obìnrin. Mo ní ìròyìn ayọ̀ fún ẹ̀kọ́ tí ń sílẹ̀. Ní agbára Ọlọ́run, ní agbára Ọlọ́run, ní agbára Ọlọ́run. Nígbà tá a bá wọlé ìbò, a dẹ̀ máa wọlé ìbò yìí. Kò ní sí nǹkan tó ń jẹ́ owó gbọ́múlé lọ́ńtàn mọ́ láàárín. Nítorí gbogbo ìtọ́jú àti ètò tó yẹ, máa máa ṣe fún ẹ̀yin ìyá wa, ẹ̀yin màmá wa, ẹ̀yin obìnrin wa pátápátá láti lè ran ọjà yín lọ́wọ́. Èyí tí àwọn èèyàn máa lọ yá 50,000, wọ́n máa fi san 100,000 ìyẹn tó pè é. Ẹgbẹ́ ADC kò ní gbajú ẹ̀ lẹ̀ kí wọ́n máa wá fi ìyà jẹ ẹ̀yin obìnrin wa. Ó bá jẹ́ pé ẹ̀rí nǹkan san, ẹ mọ̀ pé ẹ ti sọ ọ̀pọ̀lọpọ̀ sẹ́yìn. Nǹkan lè yọ máa bí ìsìnkú máa fojú ẹ̀rí máa bo. Ọdún tó ẹni tó wà lẹ́gbẹ̀ẹ́ pé ojú mi ò ní rí máa bo.